Tó bá ní kẹ́ ẹ wá gba 30 million ní room 306. Room 306 kí wá gba 30 million naira. Bẹ́ẹ̀ni. Girl, 30 million naira. Ó máa kó fún mi cash báyìí. Wọ́n lè ṣe transfer lójú. Ṣebí kí n kàn wọ inú room 306 kó sì kó fún mi bọ́ta ni. Tó bá ní kẹ́yìn wá gba 30 million ní room 306 kẹ́ wọlé kẹ́ gbà kẹ́ bọ́ta. Ṣé ní wọ̀? Mi rí ni. N bá rí, màá máa fi brag èmi ó máa fi pamọ́ pé my hard working dìdìrìnwó pẹ̀lú apá tó dàbí apá kejì. Ẹjọ́ fi lọ̀ mí náà máa wá fún yín feedback tó bá ti fi lọ̀ mí. Lílọ̀ tó fi lọ ni pé àwọn ò ní gbójú ilé wọlé ẹ̀yìnkùlé làwọn fẹ́ gbà 30 million. Wọ́n jà mí fúnrọ̀. Aláò. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò Oyinmomo náà la wà níbi tá ti máa ń dán, tá ti máa ń fún yín jẹ. A kì í fún yín níjẹkújẹ jẹ ẹ̀yin náà mọ̀, first class, top notch, delivery, service, everything hot. Bá ṣe máa fún yín nìyẹn. Lórí ètò lẹ́ni níbi tó tún máa dùn, ibẹ̀ náà ni mo gbé yín lọ torí àwọn kan wà tá máa ń fẹ́ rí. A máa tún wá rí wọn ní àwọn ibì kan, a kì í rí lè mọ̀ wọn torí bóyá àwọn kan ṣe tí wọ́n lọ pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fún wọn ní ẹ̀bùn yálà mútọ̀run wá yálà èyí tí wọ́n ṣiṣẹ́ kún tó dẹ̀ gbèrú. Àmọ́ púpọ̀ ni wọ́n máa fẹ́ mọ̀ kí ni àwọn kò mú òkun, báwo tiẹ̀ lọ́n ṣe débi tán dé, báwo lọ́n ṣe múṣẹ́ wọn, báwo lọ́n ṣe yàn láàyò, ó ṣe jẹ́ pé irúṣẹ́ yìí lọ́yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ló máa ń dífá fún àwọn àlejò tá a máa ń gbé wá fún wa, tá a máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pé àwọn èèyàn mọ̀ yín, olólùfẹ́ àwọn èèyàn ni yín, báwo lẹ ṣe wá di ibi tẹ́ gbé, báwo lẹ ṣe dé ibi tẹ́ dé àti pé àwọn ìgbésẹ̀ wo lẹ gbé. Òun ló dífá fún Rufai Bukola tí a gbà lálejò lénìí, ìkan lára àwọn very pretty skit makers wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa tá a dẹ̀ tí gbọ́ nǹkan ìbànújẹ́ nípa wọn. Ṣé wà dáadáa? Ẹ pàtẹ́wọ́ for the bad girl. Ṣé wà? Ẹ kọ́kọ́ bá mi káwọn olólùfẹ́ yín wọ́n ti retí yín. Hello, ẹ̀yin olólùfẹ́ mi. Mo kí gbogbo yín, ojú ń tì mí díẹ̀ bọ̀ ẹ má worry, with time màá tún rẹ́rìn padà. Tẹ́ bá ti ń gbọ́ Rufai gbádìí ẹ̀gún yẹn lé mi lórí. Olórí láàfin. Ó dà, ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín mọ̀ yín dáadáa. Níbo lẹ dàgbà sí, àwọn iléèwé wo lẹ lọ, ìlú wo lẹ ti wá. Ẹ kọ fún wa ní àwọn ìtàn ráńpẹ́ nípa ìgbésí ayé yín nígbà tẹ́ ń dàgbà àti pàtàkì yín. Ṣé mo ti dàgbà ni? Ọmọ kékeré náà ṣì ni mi. Okay. Anyway, ọmọ ìrìn àjò tèmi rí scalloping báyìí. Ẹgbẹ́ wa gbàgbé a máa tẹ̀lé yín. Èkó ló bí mi sí. Okay. Èkó ló bí mi sí bọ̀ ìgbà tí àwọn pẹ́rẹ́ǹtì wa kú. Àwọn méjèèjì? Àwọn méjèèjì ti kú. Dádì mi ló kọ́kọ́ kú kí mọ́mì mi tó kú. Náà ni pé mọ́mì wà in love. Loving. Mo lọ́lọ́ fẹ́ wá lẹ́ o wá tẹ̀lé olólùfẹ́ ẹ lọ. Kò tọ́dún kan síra wọn táwọn méjèèjì fi kú. Oh my God. Ó ti pẹ́ bọ̀ omi yẹn ò jáde. Ẹ̀rọ lọ, ẹ̀yin gan ẹ ti ṣọkàn gírí. Ó ti ń lọ bí 13 to 14 years. Wow. Àjẹpẹ́ ẹ tún kéré dáadáa nígbà tí wọ́n papòdà. So ìgbà tí àwọn méjèèjì wá kú, wọ́n wá, ó dàbí pé mo gbé ọ̀dọ̀ àǹtí mi kan báyìí. Àǹtí yẹn burú. Mo sánlé ni. Lóòótọ́. Mo serious náà wà láì. Ìgbà tí mo wá sánlé wá rí pé Èkó tí mò ń sá yìí, ojú mi yìí ó ti ràn ju kíní lọ wá ràn mí lọ sọ́dọ̀ grandma mi ní Ọ̀ṣun. So ó fi wá jẹ́ pé ká ní mo parí primary school mi ní Èkó. Kó tó rán mi padà lọ sí Ọ̀ṣun. So ìgbà tí mo wà lọ́ṣun yẹn kò tí bá tiẹ̀ ní mo fẹ́ sá kúrò níbẹ̀ yẹn, mi rò bóyá mo ní anywhere tí mo fẹ́ sá lọ. Mo ṣe try láti gbára dúró. But funnest part ni pé mo feel pé máa fìyà jẹ mí gan lọ́ṣun yẹn.
wọn kò ṣe pọ́ lówó wọn lówó à ń struggle níbọ̀ kò ń ṣe pé bóyá wọ́n fi ọmọ kan wọ́n fi ń kẹ́kọ̀ọ́ ẹ̀ so Ọ̀ṣun yẹn ni mo ti lọ secondary school mi but ní Ifẹ̀ City College ní Ilé Ifẹ̀ but mi ṣe tán tí mo fi he oyún ní secondary school. Ẹ̀yin lẹ he kò ṣe pé wọ́n fún yín. Ọmọ méjèèjì ni wọ́n fún yín ẹ̀yin náà gbà á. Ó dàbí ẹ̀ṣà ó ṣàmix so. Ẹ wo grandma mi ò dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé mo lóyún gbà yẹn wọ́n máa bẹ́ orí mi ni mo wá sá kúrò nílé around that time tí mo lóyún yẹn gbà tí mo tún sá lọ tí mo rí pé ìgboro lè ò bọ̀ mo ṣáà tiraka. Ẹ sá láti inú ilé bọ́ta ẹ wá sá padà láti ta ìbùlẹ̀ wá sá lọ. Mo sá lọ náà bọ̀ ẹ mọ̀ pé ìgbà tọ́rọ̀ oyún ti ṣẹlẹ̀ mi lè sọ lé wọn gbọ́dọ̀ mọ̀ pé mo lóyún. Wọ́n padà mọ̀ náà bọ̀ èmi ti sá lọ ẹ lè rí mi mú bọ̀ ìgbà tí mo bímọ tán ni mo sá padà wálé padà nígbà tí mo rí pé mi lè dá ṣe pẹ̀lú èmi àtọmọ lọ́wọ́ bọ̀ mo dúró sílé padà fún bí ó yá bí ọdún kan wọ́n sọ̀rọ̀ sí mi dáadáa yes orí yín straight orí mi straight oya now keep it coming gbà tí mo á rí pé ọmọ ti ń rìn ó ti nǹkan tó sá padà ni. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe wá fọmọ́lẹ̀ abẹ gbọmọ. Mo filẹ̀ ni. Ẹ filẹ̀ fún grandma property wọn ni. Yes na. Wọ́n pè mí wọ́n ní ó ní wá gbọmọ yìí lọ́wọ́ mi mọ́ ó ti di tèmi. Oya náà bóyá mo máa gbà àbí mi ò ní gbà ó mo máa rí so èmi náà ṣáà wò pé àkókò tó láti dira láti ṣàkìtìyàn láti lójú ogun. Wọ́n bá mi sọ̀rọ̀ èmi náà ṣáà wò pé nǹkan tó máa mú yín bá mi sọ̀rọ̀ ọwọ́ mi náà ló wà so along the time tí mo ti ń rí pé mi náà ti ń rí jà mo jẹ́ nìkan tẹ́ ń pé ṣe rí family yẹn wọ́n special sí mi tí ò bá yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ so màá send owó sí wọn ìgbà tó rí pé mò ń try so hard láti get in touch pẹ̀lú ọmọ yẹn ṣáà ń free mọ́ mi díẹ̀díẹ̀ ìgbà tó yà àdúrà náà làwọn náà fi ń ránṣẹ́ so mo sọ pé mo gbé Èkó mo gbé Ifẹ̀ so sísá tí mo sá kúrò nílé ló dàbí pé bóyá mo tún gbé Ìbàdàn ẹ mọ̀ èèyàn kàn try láti fẹsẹ̀ dúró náà ni. Definitely. Nínú gbogbo ìrìn àjò yẹn kí ni ẹ̀kọ́ tẹ̀rí mú jáde ń bẹ̀ nísìn tọ́lọ́run ti gbàdúrà yẹn níwọ̀n bàbí tẹ̀ dé pé bóyá mi ìbá mọ̀ ń gbà yẹn kí n má rin irú rìn báyìí torí àwọn kan wà tó gbé gbèsè yín ṣe wọn pé parọ́ mo dẹ̀ nífẹ̀ẹ́ pé ẹ sọ pé bọ́n ṣe fún yín lẹ́yìn náà tẹ́wọ́ gbà àwọn ọmọ kan wọ́n fi ń rùn wọ́n mú sí wọ́n fẹ́ fún wọn bọ́ wọn ò tí ì mọ̀ bóyá wọ́n fẹ́ gbà àbáwọn ò fẹ́ gbà ṣé decision gbígbà yẹn tẹ̀ fi gba oyún gbà yẹn ṣó pé yín on the long run àbó kó yà jẹ yín torí àwọn tó fẹ́ gbà á sìn kẹ́ lè sọ fún wọn pé má gbà o don't collect it. Ọmọ tó bá yẹn pé mo fẹ́ sòótọ́ màá ní kó má gbà á ni o but tí bá fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé part of life experience náà ni gbogbo kìíní nǹkan everybody mo feel pé ó àdó torí pé mi nìkan ló padà end up pé mi nìkan mo dá tọ́jú ẹ̀ but bóyá tí n bá tún experience pé tó bá yẹn pé mi àtèèyàn lájọ ń tọ́jú ẹ̀ màá lè sọ bóyá ó easy àbó dùn but pé fèmi nìkan ìgbà míì máa kàn máa dédé máa rojọ́ báyìí mi ìyá wèrè o mo rò bó ṣe máa dá ni so ẹ̀yin á sọ fún wọn pé. Èmi fẹ́ lè sọ pé ìgbà míì ó lè bọ̀ ìgbà míì tí bá tún rí bundle of joy leléyìí o. Bundle of joy dey give you joy. Màá tún wò pé ìgbádùn wà ibi tó dẹ̀ tún le sí náà wà ìwọ tó bá mọ̀ pé o mọ̀ yá jẹ dáadáa tó dẹ̀ yọlẹ̀ fèsì ẹ̀ wọ́n sọ nípa àjọ ni pé tó bá yà yàn sì máa kó. Ẹ̀yin sì máa kó tí yín báyìí. Lágbára Ọlọ́run n kò mo jẹ ya ẹ jẹ́ ń kó. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ kó ní city dáadáa lágbára Ọlọ́run. Téèyàn bá fẹ́ lọ kó àjọ tí mo sọ yẹn tó bá wùn láti kó ẹ mọ̀ pé mo sọ mo ní tó bá ní mind láti ṣe cause kò ń ṣe nǹkan tó easy kò tí ẹ ń ṣe nǹkan tó dùn èmi feel pé bóyá torí mi níyà àti bàbá ló ṣe jẹ́ kí ó rí bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé tí ìyá àti bàbá bá wà wọ́n máa mọ bó ṣe máa lè mójútó ọmọ dáadáa bí ẹni tí ò ń ṣe tèèyàn
so mo fẹ́ lè sọ pé mi mo try láti tọ́ra mi fúnra mi ẹ mọ̀ pé mi mo mọ̀ nǹkan tójú mi ti rí ẹ wo kéèyàn ṣáà lè tó bá ń pẹ́ èèyàn réèyàn tó ń bá wí èmi feel pé kẹ́nìyẹn máa gbọ́ cause ó máa ease stress fún tọ̀hún cause èmi tí bá ní kí n máa ro gbogbo nǹkan tójú tèmi ti rí ọmọ tójú ẹlòmíì bá rí gan-an ó lè ti píàn so téèyàn bá réèyàn bá sọ̀rọ̀ máa gbọ́ o èmi tèmi náà bá réèyàn bẹ́ mi sọ̀rọ̀ èmi cause èmi jẹ́ nìkan tẹ́ pé mo máa ń gbọ́rọ̀ but ìgbà yẹn á live life pé kò sẹ́ni body tó ń bá kéèyàn kọ́ survive ni so kọ́ tí mo máa sẹ́mọ̀ pé bí ìrìn àjò tèmi ṣe rí mo sọ lẹ́ẹ̀kan pé ó ní scalloping èmi dẹ̀ ń try láti jẹ́ ọmọ dáadáa fún ara mi nítorí tó bá yẹ pé mo fẹ́ fi ìrìn àjò mi bó ṣe ní scalloping yẹn fi jẹ́ ọmọ burúkú ẹ mọ̀ pé tí bá jẹ́ ọmọ burúkú bí mo yẹ sá kúrò lé yẹn tí bá tún wá padà ní wíwá pé mi tiẹ̀ try láti work hard fúnra mi kọ́ tiẹ̀ gbọ́ nǹkan gidi ń pa mi kò sí ẹni tó máa gbàdúrà fún mi tí n bá wálé náà bọ̀ báyìí sìn sísá tèmi sá kúrò lé mi sá pé bóyá mo fẹ́ lọ fi ṣe ìranù àbí mo ti mọ̀ pé mo ti ṣẹ̀ sílé mo fẹ́ lọ fi try láti wò bóyá mo lè build ara mi fi tún lè yẹn ṣe padà so mo ní mi advise àwọn ẹ má sàn lé ẹ wò ẹ jẹ burúkú kódà wọ́n ti kó mi mọ́ rógàrí tí ń sẹ̀ ọba sanlé ọba kó ẹ mọ́ rógà má lẹ́nu mi ló ti gbọ́ o. So ìgbà wo lẹ wá lérò wípé content creation ò dìṣẹ́ fún yín ìgbà wo lẹ wò wípé kíní tí mo máa ń ṣe bí eré yìí ó mà ti dìṣẹ́ ṣé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ content fúnra yín kó tó di pé Samuel Banks rí yín kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣàbí òun gangan lórí pé Bukky ò dẹ̀ ní kinní yìí ò jẹ́ kájọ máa ṣe wẹ́rẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀. tí n bá burst brain yìí gan mo ti ń ṣe content láti bíi 2019 pé mò ń ṣe báwọn èèyàn ṣe content creating fún mi gbà yẹn kò mówó wọlé fún mi o nǹkan tí mo fẹ́ sọ pé kọ́kọ́ mówó wọlé fún mi pé dóònà content creating gbé ojú mi bọ́ta TikTok live video ni mo fẹ́ lè sọ pé bóyá èèyàn ń kọ́kọ́ make owó ní content creating tó ń jọ mí lójú pé owó yìí náà ó ṣe kinní o mo fẹ́ lè ní TikTok live boy ìgbà tí mo wá di pé àwọn èèyàn àwọn tó mọ̀ mí TikTok live video náà mo fẹ́ lè sọ ipò tí mo even Samuel ẹ̀gàn pò máa mọ̀ mí àwọn short clip mi tó máa ń fly around ní TikTok yẹn ló máa ń rí pé ọmọ yìí náà dẹ̀ fọ́ like èmi kọ́ wà natural mi mọ́ bóyá máa ń pretend àbí kọ́ máa form láti ṣe nǹkan máa sọ̀rọ̀ tèmi bá fẹ́ sọ̀rọ̀ tí ó bá dẹ̀ wùn mí pé kí n sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀. So báwo lẹ́yìn àti Samuel Banks ṣe pàdé ṣé òun ló invite yín àbẹ́yìn lẹ sọ pé adẹ̀lẹ́jọ́ máa ṣe o. ẹ wo nǹkan kan mi bá ti ju báyìí lọ tó bá yẹn pé mo jẹ́ nìkan tẹ́ pé mo máa ń reach out sáwọn èèyàn pé tẹ bá dẹ̀ lò mí sínú kinní yìí ó dẹ̀ máa mi reach out sí anybody rí bí mo ṣe wà láì mo kàn feel pé tó bá nídìí mi ó máa pè mí òun náà ló pè mí fúnra ẹ̀ níjọ́ yẹn gan mo wà lọ́jà níbọ̀ ó ti jẹ́ nìkan tẹ́ pé èmi náà like tẹ́ pé tí mo feel pé tó bá pè mí even tí ò bá offer mi ní nǹkan kan màá tètè lọ bá ṣiṣẹ́ cause èmi náà ti ń wo àwọn iṣẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bóyá pè mí lọ́jọ́ yẹn mo kúrò ní ọjà tí mo wà cause mo ra nǹkan lọ́wọ́ ni mo sáré lọ sí ibi iṣẹ́ yìí iṣẹ́ ẹ̀yọ̀kan gan la feel pa fẹ́ ṣe for views at engagement video yẹn mo wá ló ṣe jẹ́ ká máa continue kò yẹ pé bóyá àti mọ́ra from somewhere tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. tó ṣe owó òde dájà lẹ́ẹ̀rí bá ṣe àwọn tó bá ti pè yín síṣẹ́ ṣọ́ máa sọ pé Bukky òye tí máa san fún ẹ lélẹ́yìí o àbí ẹ ti ní understanding bẹ̀ ṣe tí ó fi ń fàjà torí mi ò rò bá gbọ́jà yín rí wọ́n dẹ̀ máa sọ pé téèyàn méjì bá ń ṣe for long owó ló máa ń sábà dájà lẹ̀. kí wèrè tó ń bugi jẹ mo lè bá gbé kò sẹ́nibọ́dì tí mi ò lè bá kọ̀ǹtré mi feel pé àwọn question yẹn personal question ni. kò dẹ̀ wọ̀nyí àti sọ fún wa personal things. so necessary ni àmọ́ bá yẹn ṣe nǹkan wà mi lè bá yàn jà àfi téèyàn bá mi jà. even kẹ́nìyàn ṣẹ́ mi máa feel pé kò ń ṣẹ̀ṣẹ̀ tó ṣàṣe pé bóyá ó pa mí lára màá dáríjì ẹnìyẹn so màá jẹ́ kẹ́nìyàn mọ̀ pé
nǹkan tó ṣe lélẹ́yìí tí mi ò like o. Okay. Ǹdẹ́ jẹ́ kó lọ. Kódà ẹ jẹ́ ká wo first viral video yín ìyẹn fọ́nrán tó kọ́kọ́ lọ jáàyè báwo lẹ ṣe feel ṣé nǹkan tẹ́ lérò pé ṣàgbọ́n gbà mí èèyàn fẹ́ ṣe fídíò á wò pé fídíò yìí bó ṣe wà yìí tí n bá ti ṣe tán ó máa lọ ẹlòmíì á wò pé fídíò yìí ṣó máa lọ ṣá ẹlòmíì àti ẹ̀ condemn fídíò ó lè wà nínú timeline ẹ̀ for months tàbí lórí gallery ẹ̀ tí ò ní post ẹ̀ tó bá wá post ẹ̀ kó wá rí acceptance ìyí táwọn èèyàn kọ́kọ́ gbà lọ́wọ́ yín pé Bukky Rufai báwo ló ṣe rí lára yín ṣé nǹkan tẹ́ lérò ni àbí ọlọ́nkọ́ fà mí sí. ṣe rí first one yẹn kò ń ṣe nǹkan tí mo lérò ó ní ọ̀rẹ́ mi kan báyìí tí mo tọrọ owó lọ́wọ́ ẹ̀gbà kan túbè mo tọrọ ìgbà ó ti pẹ́ ó wá fi mí kọ kinní kan sí story ẹ̀gbà yẹn pé ìwọ tó bá fẹ́ túbè wá bá mi ní ìdíṣẹ́ bíríkìlà kí ìwọ náà wá ṣiṣẹ́ bíríkìlà kó wá gba 2k so kinní yẹn wá bí mi inú pé ṣé gbà tèmi béèrè 2k ló mọ̀ ìpò ń ṣe ló paroko ìwé ránṣẹ́ bí mo yẹ mú fóònù nìyẹn lèmi náà kọ́ fi tàbà sọ̀rọ̀ sí pé ìwọ tó bá sọ pé òun ṣe bíríkìlà tó dẹ̀ ṣe ó padà ṣe bíríkìlà yẹn ni o so mo wá post ẹ̀ sí WhatsApp mi kóun náà lè rí ọ̀tọ̀ wá lẹni tó rí tóun rí pé ó sound funny ó wá post ẹ̀ òun náà wá screen record ẹ̀ ó post ẹ̀ so ibẹ̀ ni Pokoli ti rí fídíò yẹn lòun náà tún screen record ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ cause wọn mọ̀ mi nobody mọ̀ èmi ọkọ̀ rí fídíò yẹn wọ́n find ẹ̀ so funny mo wá post ẹ̀ sí page ẹ̀ ní Instagram gbà yẹn so àwọn tó try láti mọ̀ mi lọ́wọ́ ń tag mi pé èmi lélẹ̀ gbà yẹn mo ṣì ní bóyá bíi 1k followers ní Instagram even dèní gan Pokoli ò mọ̀ pé òun lòun ṣe ipasẹ̀ pé bóyá first viral video yín èyà so a jẹ́ pé bíbá ẹ lọ ti kọ́kọ́ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́. mo ti sọ rí live video bọ̀ mi àwọn kò ń ṣe everybody ló máa ló wà ní live níjọ́ yẹn tó ó dà Pokoli bẹ ṣe máa mú àwòrán àfọ́nrán àwọn èèyàn tẹ́kọ̀ máa jù sáyé ń tiyín ẹ ṣeun ara àwọn fọ́nrán tẹ́ jù sáyé báyìí ó ti wọ ibi tó dáa. àlejò tí mo dẹ̀ gbà lénìí ìkan lára àwọn content creators ta nífẹ̀ẹ́ sí jù pàápàá jùlọ lórí ìkànnì TikTok tá máa ń wò wọ́n tá máa ń kan sára ṣiṣẹ́ wọn tíṣẹ́ wọn máa ń pa wá lẹ́rìn tó máa ń múnú wa dùn ìyẹn Rufai Bukola àwọn làgbà lálejò lórí ètò lénìí a sì ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pàápàá jùlọ nípa ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wọn tí wọ́n fi gbọ́njú tó fi di pé àwọn náà ti ń ṣiṣẹ́ tó ń fi owó sórí tábìlì ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín content creation tó bá yẹ pé ẹ ṣe content kí ni nǹkan míì tẹ́ ẹ bá máa ṣe àti pé ṣé ẹ tún ṣe nǹkan míì lẹ́yìn content tó mówó wọlé torí a mọ̀ pé bùkátà ti wà nílé o. kí ni nǹkan míì tí mi ò bá máa ṣe mi ti ẹ̀gbọ́n kí ni nǹkan míì tí mi ò bá máa ṣe ọmọ láti ilẹ̀ yìí ni mo ti yan kínní ẹ̀mọ̀ nípa àwọn míì máa ń wà tẹ́yìn pé máa ṣe àyàmì tíṣà ìmọ̀ ẹ̀ tí bá ti fẹ́ dàgbà àbí lọ́ọ̀yà tó máa ń sọ wàláì láti ilẹ̀ bíi pé mo mọ̀ ní Ọlọ́run mo máa ń sọ pé nǹkan tí mo fẹ́ jẹ́ náà lélẹ̀. actress. wàláì láti ilẹ̀ mo ti máa ń sọ kò yín pé bóyá mo rò lẹ́ẹ̀mejì bóyá torí ẹ̀ ló ṣe wá jẹ́ kó dàbí pé ó fẹ́ fi style fẹ́ easy fún mi cause mi rò bóyá nǹkan wà tó really difficult fún mi látìgbà tí mo ti lẹ́yìn àwọn èèyàn tí mò ń pàdé nínú industry ẹ mọ̀ pé nínú industry wa fake people ló fẹ́ lè pọ̀ jù ń bẹ lẹ́yìn àwọn èèyàn tẹ́ ń pè mí dẹni tí bá ti pàdé irú wọn báyìí Emefiele mo máa ń sá ni èmi ò ní tètè dúró ń bẹ mo kàn feel pé nǹkan tá à ń rí ní offline kọ́ láàrin online. kò jọra wọn. àwọn èèyàn tó bá ti rí pé àwọn èèyàn wọ́n rí pé àwọn èèyàn engage in post ẹ̀ wọ́n rí pé mo lè sọ́ọ̀kì ẹ̀jẹ̀ ọmọ yìí náà díẹ̀ o máa sáré súnmọ́ ìgbà yẹn ló máa feel pé bóyá èèyàn gidi ni o ìwọ jẹ́ kó rí pé àwọn engagement yẹn kò rí bíi ti tẹ̀ lọ́ máa sáré wẹ́yàn tó ju ẹ tó máa fi replace ẹ̀ so mo feel pé ẹ ti béèrè pé kí n ṣe advice tí mo ti ń advice kí ni next question. torí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí náà ni mo fẹ́ ká dúró lé lórí torí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ yìí a jẹ́ pé nǹkan tẹ́ ti rí first hand tó ti ṣẹlẹ̀ sí yín rí ṣé ẹ ti rí ẹni tó súnmọ́ yín torí pé ó fẹ́ sọ́ọ̀kì yín ó wá ti mọ̀ yín débì kan yín kò tètè fúnra. question tẹ́ ń béèrè
ẹ ní tí ìrèyàn tó máa ti fẹ́ sọ́ọ̀kì ẹ̀yin náà tẹ́yin náà ti mọ̀ tẹ́ máa sáré yẹ̀sẹ̀. èmi ni mò ń bi yín náà No, ẹ̀yin lálejò nǹkan táwọn olólùfẹ́ yín ní ká béèrè nìyẹn. mo mọ̀ bọ̀ ẹ mọ̀ pé kò dìgbà téèyàn bá tó ń parọ́ dóònà fáwọn tí wọ́n ti ìwà join ìwà rí àbí ẹ máa ṣe nǹkan tẹ́ bá mọ̀ ṣe ráwọn tó wà lókè yẹn tẹ́yin rò bí ẹ fẹ́ lọ báyìí wọ́n rí yín. Nǹkan tèmi kọ́ lè advise àwọn èèyàn pé kọ́ máa continue láti ṣe nǹkan tó mọ̀ ṣe pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Wọ́n máa rí gbogbo àwọn tó ń pè mí náà mo feel pé wọ́n rí nǹkan tí mò ń ṣe náà lọ ṣe. But tó bá feel pé toró ti mọ celeb kan mo máa ń sọ even káǹtì mi mọ̀ mi gan tí ò bá yẹn pé bóyá ọwọ́ mi lẹ ti máa rí pé mi máa ṣẹ̀ṣẹ̀ máa àwọn ọmọ tó bá ṣípá nìyẹn ẹ̀ ń gbé ẹ gbọ́dọ̀ nìkan ìwọ tó bá lọ mú mi lọ́tà pé o kọ message me I want to be part of your content tí mi ò dẹ̀ rí sign pé o fẹ́ be part of it o lè sọ pé kí n fi tèmi lẹ̀ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá máa bẹ̀rẹ̀ tiẹ̀ láti ibì kan so ìwọ tó bá fẹ́ káwọn big people yẹn náà rí ẹ̀wọ́ náà bẹ̀rẹ̀ láti ibì kan má ṣe tiẹ̀ kọ́ rí pé ìwọ náà ń ṣe tiẹ̀ nǹkan tó help mi nìyẹn kò yẹ pé mi kò sùn pé ẹni yìí ó gbọ́dọ̀ help mi ó gbọ́dọ̀ help mi. Tọ́ ìbéèrè tí mo wá béèrè ni pé pẹ̀lú content creation àbí lẹ́yìn content creation ṣe tún níṣẹ́ mi tẹ́ ń ṣe. Ìyẹn personal question náà tó bá yẹn pé iṣẹ́ ẹ má bínú tó bá yẹn pé iṣẹ́ tí mo feel pé mo lè sọ pé iṣẹ́ báyìí ni ẹ wá bá mi náà. Iṣẹ́ méjì lèmi lérò wípé èèyàn lè má lè proud pé bóyá ṣe aṣẹ́wó bóyá OS àbí pé ó ń gbébọn. Ṣé ìrítẹ́rí mi kí ló fẹ́ ṣaṣẹ́wó lára mi? Girl, I'm not doing that. Bóyá àwọn kọ́sítọ́mà yìí náà wà lórí ètò wa pé ó dáa Rufai ń taṣọ Bukky ń taṣọ ń ta jewelry lè a ṣe béèrè o. Rárá nǹkan tí ó dàbí bí èmi àti grandma mi tàjọ ń ṣe nǹkan nǹkan tẹ́ ń pé mo need láti ṣe máa ṣàlàyé bẹ́ẹ̀. ok yẹn náà dá ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ìrìn àjò single motherhood níbi tẹ́ dé dúró yìí báwo ló ṣe rí ṣé ẹ̀yin àtọmọ ẹ̀mọ̀ nígbà yẹn ní ẹgbẹ́ lẹ́ńlé mo mọ̀ wípé ẹ ti máa reconcile àti láwọn kò mú òkùnkùn àbí àwọn ẹ̀kọ́ kan tẹ́ rí kọ́ pé nílé ayé yìí as a single mother then báwo lẹ ṣe feel pé ẹ ṣe lè gba ìmọ̀ràn fún àwọn tó yẹ pé wọ́n ní tendency láti lè parí ìjà àmọ́ bóyá gidi inú kọ́níkálùkù ṣáà lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́yìn dẹ̀ ń da ọmọ tó ń sìn tẹ́ mọ̀ pé kò ṣe kó rọrùn kí lẹ fẹ́ sọ sí. èmi kò gbígbélẹ̀ tí mo gbé ọmọ mi lẹ̀ kò pẹ́ tí mo fi lọ gbà padà so kò ṣe pé bóyá mo gbélẹ̀ fúngbà pípẹ́ mo gbàgbé ẹ̀ kò wá stressful fún mi cause bóyá torí ìpọ́lọ́run fún èmi náà lọ́mọ tí ó wà stress the only thing tó kọ́ wà stressful bẹ́ẹ̀ ni béèyàn ṣe máa tọ́jú wọn bó ṣe máa jẹun owó school wọn ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé mi nìkan ni mò ń ṣe so mo fẹ́ lè sọ pé iṣẹ́ tí mò ń ṣe ń sìn gan pé mo fi ń tọ́mọ ni ó yé yín kò easy God ọmọ inú mi ti ẹ̀dùn pé mo tètè bímọ pẹ̀lú content creating tí mò ń ṣe yìí o inú mi dùn o kódà tó bá yẹn pé mi tí ìbímọ mi fi wine anybody o wọ́n fẹ́ lè gbọ́ta mi lọ sórí òkè cause àwọn ọkùnrin tó wà ń ta ń sìn ó yọ́ dẹ̀ rí mi pé torọ́ dẹ̀ tí mo jẹ́ lọ́ṣẹ́ ń ṣe mí bá òun. ṣe dìísìn ní ọ̀dẹ̀ àbí nígbà yẹn. mi ò wá ẹ mọ̀ pé bóyá mo sì máa ró ní tèmi lágbára Ọlọ́run mi ní ẹ̀mí pé bóyá mò ń love mọ́ èèyàn lè toast mi lẹ́nu ká máa sọ̀rọ̀ báyìí tó bá dọ̀sẹ̀ kan máa ti gbàgbé pé girl you are in a relationship bóyá ọjọ́ mẹ́ta mo ti gbàgbé láti ṣe good morning ṣó dáa àbí kò dáa. mi lè sọ tí wọ́n fẹ́ tí ò bá ti rí big deal nínú ẹ̀. èmi ti focus lórí ọmọ mi àti iṣẹ́ mi ń sìn mo feel pé nǹkan tó lè mú ọkàn mi balẹ̀ for now mi sọ pé mi ì má rí o ẹ mọ̀ pé ìyá ẹ̀ẹ̀mejì ò lè jẹyàn ọmọ mi kò tí ì ní father love kankan rí láyé ẹ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò la ṣe jọ ń live so mo feel pé tí bá tiẹ̀ máa sọ pé mo tún fẹ́ go into marriage or anything ó máa jẹ́ nìkan tí mo mọ̀ pé ẹni yóò wọ̀ tẹ́ni tí mo mọ̀ pé èlé ó ready ó mọ̀ ready ó like ọmọ ẹ mọ̀ pé àwọn ọkùnrin míì wà tẹ́ pé beauty ẹ̀ lọ like along the line tó bá ti bímọ báyìí ó ti lọ nìyẹn so mo ń fi inú filẹ̀ tí bá rí mo máa marry bọ́ tí mi bá rí single mother àwọn ọkùnrin náà ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọkùnrin míì náà wọ́n máa ń sọ pé àwọn ò like single mother
bóyá ó ti bọ́kọ ẹ̀jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá wà tí ẹ̀gbọ́n ò dáa. Èmi ò bọ́kùnrin gbérí, in fact mi ṣe wedding pé wọ́n fẹ́ yín. mi ṣe introduction rí, mi ṣe, mo kàn jẹ́ nìkan tẹ́ ń pé mo sọ pé tí bá fẹ́ ṣe nǹkan pé nǹkan yìí o bí mo ṣe máa ṣe nǹkan mi nìyẹn o bí mo kàn ṣe máa ṣe nìyẹn. So ìgbà tó ti ṣẹlẹ̀ ó ti kò sí nǹkan tí ìgbà yẹn gan mo kéré mi lọ́rẹ̀ẹ́ mi lẹ́nìbọ̀dì tó tiẹ̀ lè advise èèyàn pé tó bá lọ ṣe báyìí ṣe báyìí. Ọlọ́run mọ̀ nǹkan tó ń plan fún mi lórí dà pé ó fi jẹ́ kí n tètè bí kò ṣe pé bóyá àrànù gan mo fi bímọ mi. Ó wà surprising nígbà táwọn grandma mi gan gbọ́ pé how but mo mọ̀ pé ó nídìí tó fi ṣe. Ìdí ọpẹ́ wa ẹnu ọpẹ́ wa ò ní kan. Ẹ wá jẹ́ kí n bi yín constantly a máa rí pé bóyá lórí live video àwọn olólùfẹ́ yín ni ẹ máa ń ní láti ṣàlàyé pé kò sí nǹkan kan láàrin ẹ̀yin àti Samuel Banks pé ọ̀rọ̀ lásán ni yín. Ṣé ẹ̀yin lérò wípé àwọn èèyàn ló fẹ́ máa fojú lẹ́yìn pọ̀ torí iṣẹ́ lẹ ṣe ń ṣàlàyé ni àbí ẹlòmíì tó bá ti ń ṣàlàyé ó kàn fẹ́ kẹ́ ẹ mẹ́nu kúrò ńbẹ̀ tó bá ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ nìyẹn á sì máa ṣe ṣàlàyé FCL lọ. Dóònà mo feel pé àwọn fans wa wọ́n fẹ́ wa papọ̀ lọ́pọ̀lọpọ̀ bọ̀ ẹ̀yin fans mi ẹ máa lọ sí orí òkè ọlọ́jọ́ méje láti fi so àwa méjèèjì papọ̀. Mo ti hand over èmi àti Samuel yín lọ́wọ́ ẹ ṣiṣẹ́ yẹn. Bọ̀ tí Samuel bá tó sí ilé tó bá lóun fẹ́ fẹ́ yín ṣe máa gbà. Èmi máa ń láìkì kéèyàn dàgbà jù mí lọ gan láti fẹ́ bóyá torí pé mo ti wá bímọ rí ẹ mọ̀ pé ẹni tó bá dàgbà jù mí lọ òun náà ti máa ti rí life experience púpọ̀ bọ́ ẹ mọ̀ pé ẹnu ẹlẹ́nu ṣọ́mṣọ́mṣọ́m èmi lè máa sọ pé àgbàlagbà mo fẹ́ kọ́lọ́run sọ pé ìwọ ẹni tí ń fún ọ rè kò sí kankan tó but for now àjọ ń ṣiṣẹ́ ní colleague làwa mi mo máa ń sọ ẹ mọ̀ pé plan Ọlọ́run kò sí ẹ̀dá tó lè yẹ but for now àjọ ń ṣiṣẹ́ we are working together. Kí ni ìkórìtà tí ẹ lè sọ wípé sórí junction yìí mi ò lè débẹ̀ láì fún views at engagement àbí torí pé kán rí mi àwọn kan mi lè ṣe láíláí. Àwọn tó jẹ́ fans mi náà mọ̀ pé mi ò lè ever ṣe and mi dẹni ṣé kí ni àwa ti wá ká síntọ́ ká ṣe anything àwọn èèyàn máa wò àfi tó bá yẹn pé kò kọ̀ wọ́n mi láti ṣe nǹkan tí mo bá fẹ́ good láti ṣe so àbọ̀rọ̀ máa ṣe nǹkan tí mo mọ̀ pé màá ká ẹ mọ̀ pé àwa ta lórúkọ kékeré irọ́ ni o kọ́mẹ́ǹtì àwọn èèyàn máa ń wọnú wa o àkọ́ máa sọ pé kò dùn wá ní tá bá ti dá wà nǹkan tá a ṣe ò dáa lóòótọ́ ẹ dẹ̀ mọ̀ pé àwọn fans wọn máa sòótọ́ pé òṣì lẹ́ ń ṣe o tó bá rẹ́ni sọ fún ẹ a máa ń ra àwọn kọ́mẹ́ǹtì yẹn a kàn máa ń gbójú kúrò ń bẹ̀ èmi ń bọ̀ mọ́bì kan ń máa ké ni eléyìí tó ti gbé mi ṣépè o nǹkan tí mo ṣe so mo feel pé kọ́lọ́run ṣáà máa bless mi bó ṣe ń bless mi díẹ̀díẹ̀ mi ì fẹ́ ògo wìrìwìrì tó yẹ pé mi gan ò ní live life mi but bó ṣe rọra ń lọ slow and steady tí ò yẹ pé bóyá mò ń bọ orúkọ mi jẹ́ àbí nǹkan kan láti fi jẹ́ káwọn èèyàn rí mi ẹ wo. So tàbá ní a sọ pé èèyàn kan pè yín sí pé Bukky Rufai mo ti ráwọn iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan a fẹ́ pè ẹ́ síṣẹ́ owó yẹn dẹ̀ ṣe dáadáa àlùbáríkà tẹ̀lé àwọn nǹkan mèremère tẹ̀lé àmọ́ nǹkan kékeré kan ló kàn máa sáré ṣe fún wa ṣọmọ kò pàdé mi ní 302 1 billion naira níṣẹ́ yẹn àbí kàn tẹ̀ sọ pé ó dáa kàn tẹ̀ sọ pé 30 million naira níṣẹ́ yẹn 40 million níṣẹ́ yẹn but ṣọmọ a kàn máa sáré ṣe exchange kékeré kan ìwọ gbà kémi náà gbà everybody be happy ṣe máa gbàbẹ̀. Irú gbígbà nǹkan wo ni 30 million lẹ́ ń sọ ó lọ fún àwọn ẹ jẹ́ mọ̀ nǹkan tí mo fẹ́ gbà tó bá yẹn pé nǹkan tí mo lè fi 30 million yẹn gbà ó sẹ́yìn náà nǹkan láàrin èmi àti yàn fún yín 30 million. tó bá ní kẹ́ẹ̀gọ́ àgbà 30 million ní room 306. Room 306 kí wọ́n gba 30 million naira. Bẹ́ẹ̀ni. Girl 30 million naira. Bẹ́ẹ̀ni. Wọ́n máa kó fún mi cash báyìí. Wọ́n lè ṣe transfer lójú. Ṣebí kí n kàn wọ inú room 306 kọ́ sì kó fún mi bọ́ta ni. Àbí? Tó bá ní kẹ́yìn wá gba 30 million ní room 306 kẹ́ wọlé kẹ́ gbà kẹ́ bọ́ta ṣé ẹ̀ níwọ̀. Ó ní tendency kí n wọlé àmọ́ nǹkan tó bá ń ṣe nulẹ̀ yẹn èèyàn lè máa mọ̀. Tó bá ń jẹun ń bá wọn jẹ. Tó bá ń mu mi ń bá wọn mú. Tó bá ń sùn kọ́. Tó bá ń pé lẹ́ẹ̀lẹ́ ni mo máa sùn sí. Màá sùn síbẹ̀. Àyè ó lè wà lórí bed fún yín àti sùn.
tó bá jẹ́ mi nìkan màá látàn sí. tó bá jẹ́ èèyàn àtèèyàn kọ́. obìnrin. ẹ máa sùn tí ó bá ṣe lesbian tí ó ṣe pé yóò kọ́wọ́ bọ̀ mí dì why not. ara òun sáfara. but tó bá jẹ́ èèyàn àtọkùnrin kan okay let's go straight to it. ṣe bẹ́ẹ̀ ń gbé mi lọ kọ́nà látà. èmi náà rí pé iná tẹlifíṣàn bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ ọ̀skọ́lọ́pì yìí. ẹjẹ́ àjọ máa lọ. so ṣéyàn lè fi irú ẹ̀ lọ yẹn pé okay Rufai kéèyàn kọ́ wò pé àákùlà kò mọ̀ páwọn èèyàn kan ti ṣe rí kò ń ṣe tuntun. bọ̀ ẹ má jẹun parọ́ tán yìí èyí tẹ̀sán pé yàn kan fún yàn 30 million. irọ́ ni ìrọ́kùnrin tí ó lóun kọ̀ fẹ́ jẹ́ kó wọlé kó bọ́ta kó ṣe sọ̀kísọ̀kí fún ẹ kó fún ẹ 30 million èyí tí ì gbọ́ rí o. èmi ò tí ì gbọ́ rí o tí bá ti rọ́kùnrin tó wá bá mi báyìí fún rẹ̀ pé kó wọlé kó wá jẹ́ kó gba 30 million kí n rí ká inú Yorùbá fíìmù ló ti máa ń ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sí. lóbọ̀ èmi mọ ẹni tí wọ́n sọ pé wọ́n fi irú ẹ̀ lọ òun lílọ̀ tó dẹ̀ fi lọ wọ́n ní. ẹjọ́ fi lọ mí náà máa wá fún yín feedback tó bá ti fi lọ mí. lílọ̀ tó fi wá lọ òun lílọ̀ tó fi lọ ni pé àwọn ò ní gbójú ilé wọlé o ẹ̀yìnkùlé làwọn fẹ́ gbà 30 million. wọ́n jà mí fún rọ̀ àlá o. ó dà pé a ti ń lọ síbi so ó ní nǹkan tẹ́yìn bẹ̀rù. ọmọ mo bẹ̀rù nǹkan ọ̀hún. lórí 30 million tí ẹ lè. mi lè o. tó ọmọ bíbí ìlú Ọ̀ṣun nìyẹn àbí. mo mọ̀ wípé wọ́n máa láwọn kankan tẹ́ ẹ mọ̀ dáadáa tó yé yín ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín lẹ́yìn content creating kí lẹ tún like kí lẹ tún nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí obìnrin. sí nǹkan tí mo like kí n máa ṣe ẹ̀ṣọ́ like kí n máa look beautiful bí mo ṣe look beautiful kí n máa ṣe irun kí n máa ṣoge tó ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ẹ dárúkọ àwọn nǹkan bíi 5 táwọn ìyá wa nígbà ìwáṣẹ̀ tó máa fi ń ṣoge. àdí àgbọn wọ́n fi ń para ìrògì náà ni. ìmọ̀ mò ń bọ̀ tìró wọ́n fi ṣojú lọ́ṣọ̀ọ́. àtíkè wọ́n kà àtíkè náà gbà yẹn. làálì wọ́n á fi ṣọwọ́ lọ́ṣọ̀ọ́. orí wọ́n fi para náà gbà yẹn tó ọmọ girama ọmọ tó sá fún girama tó tún já padà sọ́dọ̀ girama wọ́n ti ní kẹ́ clock it wọ́n ní kẹ́ clock it. àwọn kankan wà tá àti ẹ̀gbọ́n rí ń gbà mí nítorí ẹ̀ ni Oyinmomo la ṣe pinnu wípé àwa máa wà láti gbà wá ní ìmọ̀ràn láti gbà wá ní ìyànjú láti educate wa láti entertain wa iṣẹ́ tí a wà tá à ń ṣe nítorí tìyín náà dẹ̀ ni. lórí ètò lẹ́ni àlejò tí a gbà Bukky Rufai tí wọ́n jẹ́ ìkan lára àwọn content creators tí wọ́n ń lo ẹ̀ka YouTube tí iṣẹ́ wọn dẹ̀ làmìlaka tí wọ́n ń ṣe dáadáa àwọn náà lálejò wa lórí ètò lẹ́ni tí a sì ti ń fọ̀rọ̀ jomi tó rọrùn kódà tá a bá wojú aago wa gan àrí pé wẹ́rẹ́dẹ̀ ó ti ta sí ilẹ̀ ti ta sí díẹ̀ tá a ti bẹ̀rẹ̀ a sì mú lọ síbi ìparí. ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí content creator most times a máa rí i pé táwọn content creators bá ti wà lórí live wọ́n máa ń jà so àwọn fans ní ká béèrè pé ṣé nígbà míì ṣóòótọ́ ni àwọn ọjà yẹn bóyá èèyàn kọ́kọ́ lè sọ̀rọ̀ kan kíkejì fún ní gbàgbọ́s àbí wọ́n ti máa ń premeditate wọ́n ti máa ń rehearse pé wo nǹkan tá a máa ṣe lórí live lé nílé tèmi bá ti bẹ̀rẹ̀ live after bí wákàtí kan bí ìṣẹ́jú mẹ́wàá ìwọ join kó bẹ̀rẹ̀ sí ní bú mi láti fi jẹ́ kí views àti engagement yẹn láti fi jẹ́ kó gbèrú sí ṣé nǹkan tí wọ́n ti máa ń rò tẹ́lẹ̀ tán ti ń plan ni. àwọn míì máa ń ṣe bọ̀ èmi ò kí ń ṣe èwo làbọ̀rọ̀ rò pé kó wá gbé mi ṣépè lọ́nà tẹ́lẹ̀ èmi tó bá ṣépè fún mi máa ṣépè tèmi padà bọ̀ ìgbà tí mo rí pé ó dà nípa àwọn èèyàn ti ń rí i pé mo ti ń jẹ́ brand o so mo feel pé àwọn èèyàn kàn feel pé tẹ́ bá ti gbéyàn ṣépè téèyàn bá ti react làwọn èèyàn máa tó ṣẹ̀ṣẹ̀ máa rí attention yẹn lómi ẹ̀ níṣẹ́ wọn ó kàn máa fẹ́ kẹ́yìn react pé kẹ́kọ̀ọ́ ṣáà fóun láwọn ọwọ́ ìjà yẹn ẹlòmíì lè pè yín after tẹ́ bá ti bù tán torí mo láwọn wèrè kan bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n máa pè mí after ṣé ó mọ̀ pé fàjà ni mi ò bá yálàyà rẹ̀ ṣe fàjà o ọ̀rọ̀ máa dá ṣe fàjẹ́ mi dẹ̀ ní bá wọn ṣe mọ́ àwọn míì máa ń fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe. láti tọ́ yín. bọ̀ ìgbà tẹ́mi ti mọ̀ pé àwọn ilé ẹ̀kọ́ mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe torí tiwọn ni tó bá ti ń bá mi rojọ́ wèrè báyìí máa kọ́ fi wọ́n lẹ̀ tó bá ti rojọ́ ẹnu wọn tán àbọ̀ ti bú mi tán rẹ̀ ni dá wọn lóhùn ṣùgbọ́n máa dákẹ́ mi ní dá wọn lóhùn. tọ́ lákòótán ẹ jẹ́ ká wò ó lẹ́nu ọjọ́ mẹ́ta lórí TikTok ló ti bẹ̀rẹ̀ tí wọ́n ní ẹ̀yin ọmọ ti ń sọ nísì pé kí àwọn ọmọ yín akẹgbẹ́ yín tó kù kí wọ́n máa tọ́ àwọn òbí wọn. adẹ̀lérò wípé ó bẹ̀rẹ̀ bí content ṣe mọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ pé train your parents o train your mothers o àfiṣàdédé tarí ọmọbìnrin kan tó lu ìyá kan nínú mọ́tò lórí train your mothers. ṣé ẹ̀yin lérò wípé àṣà tó dáa ni àti pé ṣó ṣe sustain
tá bá sọ pé káwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní pa polongo sí pé ẹ tọ́jú àwọn ọmọ yín o àbí gẹ́gẹ́ bí òbí náà kí lẹ rí sí. Ó wà very very disrespectful kọ́mọ na ìyá náà kó má jẹ́ ìyá ẹ̀gàn kó na àgbàlagbà. Èmi ò lè ṣe náà o ẹni tó jẹ́ gbẹ̀mí gan bí mo yẹ máa gbọ́wọ́ náà gan mi mọ̀ torí pé yàn bá ẹ wí ọmọ tó ṣe kinní kan àpòyà ló sọkọ ẹ mọ̀ pé àwọn ọmọ tó bí ń ṣe ẹlòmíì ò ní bàbá kò láẹni tó tọ́ torí tó bá ń pé yàn lẹ́ni tó tọ́ kò sí nǹkan tí ìyá lè bá èèyàn sọ cause àwọn rí jù wá lọ tó fíù pé nǹkan tó kù ni kó ná wọn èmi ò fọwọ́ sí téèyàn bá nà ìyá mi ń wọ ìyá mi ti kú náà sókè ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan kò fẹ́ni tó lè nà ìyá mi náà. ẹni tó bá fẹ́ nà ìyá yín òun náà change address nìyẹn bẹ́ẹ̀ ni kó lọ bá ń bẹ́ẹ̀ méjì tó so ṣe ẹ ṣe máa open up fún love. Lover girl ni mi gbogbo ẹnu wèrè tí mò ń rin bá tún rẹ́nìkan tó tàn mí lọ́pọlọ mi báyìí sìn gbogbo àti mi máa ṣe báyìí. daughter of Zion go fall irú ọkùnrin wo lẹ lérò wípé ẹ lè fẹ́ ẹ ti sọ pé ẹni tó bá jù yín lọ lóhùn yín lẹ́yìn yẹn ńkọ́. ẹni kọ́lọ́run fún mi ní ọkọ tó yẹ kó máa jẹ́ kí ọkàn mi balẹ̀ mi. ẹ lè ṣe second wife. mi lè ṣe second wife because love you mo fẹ́ rí baby mi around me. Me and my husband mi lè ṣe second girl ó bá máa wà lórí mi bó bá ṣe ń lẹ̀ mọ́ ìyàwó wọ́n máa wò pé àwọn style wo nìyẹn fún mo fẹ́ mọ̀ ọ́ mi lè ṣe ṣàkóso mo máa ń ronú bí ẹni tí ò rí lè gbádùn bẹ́ẹ̀ yẹn so mi lè fẹ́ ẹni tó bá ní second wife me and my baby cause èmi náà ẹni tó lóyà ni mi tí bá ti léyàn kan báyìí òun lẹ̀ mi o mi fẹ́ rẹ́ anybody mọ́ nìyẹn. àmọ́ ní báyìí ẹ single. báyìí mo single. bọ̀dí ẹ̀mí ń ṣe ṣọ̀rọ̀. Let the best man win. ṣe ń ṣe audition ni bóyá ká polongo audition tẹ bá ń ṣe bẹ́ẹ̀ sí kéèrè o kékulé gbọ́ kó sọ fún toko Bukky Rufai very single ó nídìí ọkùnrin tó bá jù lọ. mi ní mo nídìí ọkùnrin báyìí mi sọ pé mo nídìí ọkùnrin mi dẹ̀ ni mo ní tó bá yín pé ẹni tó máa fi mí lọ́kàn balẹ̀ mọ iṣẹ́ tá à ń ṣe àwọn ẹlòmíì ọkùnrin mi ẹ máa fẹ́ bá máa di pé bóyá ń post ara ẹ̀ yìí mi láìkí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so láti easy stress àtẹjọ́ cause mi ò really like láti máa báyàn máa argue kí n kúkú single mi kí n máa live life mi pínpínpín tí bá tọ́lọ́n bá dẹ̀ taari ẹni tó wà understanding sí mi ẹ mọ̀ pé relationship ò ń ṣe by fire by force àwọn tó máa ń fi by fire by force mú yẹn ló máa ń padà kó bá wọn so tó bá wà in a soft way mo open fún but tí bá rí pé kò wá mi ń stress nǹkan. ẹnu mọjọ́ mẹ́ta ìtẹ travel ṣéyàn ló sanwó yín lọ àbí ẹ tún owó jọ. Girl, that's a personal question. Small girl big girl. Kò ń ṣe first time mo ti ń travel sí bóyá ẹlẹ́kẹsàn. Bóyá torí mi kì í post every time. Torí lè àwọn èèyàn gbé káàkiri Bukky travel mo wá wọ pé. Bukky ti ń travel láti 2023. So it's not my first time. Mo kàn gbá àbúrò mi lọ bóyá torí àwọn àbúrò mi tí mo gbé lọ. Èyí jẹ́ kó feel pé owó burúkú kan ti wà lọ́wọ́. Ẹ̀yin dẹ̀ lẹ fọ́ǹdì àwọn àbúrò yín. Ẹ máa wádìí ẹ̀ ní assignment. Ẹ dúró náà ẹ̀yin lẹ fọ́ǹdì àwọn àbúrò yín. That question I don't know. Small girl big God because ìgbà míì náà èèyàn kàn lè dédé jókòó kó dẹ̀ wọ́n pé láti 20 million rẹ̀ kí ni mo dẹ̀ fẹ́ fi ṣe o wọn ò ní délé wá sọ fún wa pé ẹni tó sẹ́ǹdì owó rẹ̀ ó máa wá bẹ́ẹ̀ gbà mí ẹ ṣọ́ọ̀kì yẹn síbì kan àbí. Tó bá yẹn pé mo lẹ́gbọ̀n tẹ́ pé ó fún mi nǹkan àbí ẹni kò nítumọ̀ téèyàn bá gbéyàn travel Ọlọ́run gbàdúrà èèyàn náà ni mi rò bóyá ó jẹ́ nǹkan tó mọ̀ láì ṣe pọ́ kọ́lé àbọ̀ra mọ́tò fún mi travel tẹ́yàn náà sì lè ṣẹlẹ̀. Àmì ok so ẹ rò bí agbára èèyàn tó fẹ́ gbé mi travel àbò fẹ́ fọ́ǹdì mi àtàwọn àbúrò mi travel màá sọ pé torí mi ìfẹ́ nǹkan táwọn èèyàn máa sọ ìní lọ. Girl, I'm gonna carry my traveling bag. Pium airport ya báyìí ni. Èmi náà máa wá àwọn tó máa ṣe fún mi rí ni. N bá rí, màá máa fi bragi, èmi ó máa fi pamọ́ pé my hard working dìdìrìnwó pẹ̀lú apá tó dàbí apá àkèyí. Wọ́n bá rà fún mi, èmi ó sọ sàn láyé mi ò mọ bọ́yìn àìdí o. Wọ́n rà fún mi o, àánú mo rí gbà o. Èmi ò nídìí láti bá yín pa hard working wo. Wọ́n bá ṣe hard working ẹ mọ́ṣẹ́ tí mo ti ṣe. Bí ó tó bá yẹ hard working yẹn lówó àwọn influencer yẹn náà máa fún wa lámbà wa náà máa jẹ́. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá àwọn olólùfẹ́ yín lóhùn torí ó ti tó bí ọjọ́ mẹ́ta náà tá a ti ń pè yín
àmọ́ Ọlọ́run ní ó kàn wá lọ́n lénìí ó ti padà kàn wá nìyẹn láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ẹ̀bùn yìí pé lóòótọ́ àwa gan mọ̀ kó kéré wọ́n ní but ìfẹ́ tẹ́ ẹ fi wá tá a fi pè yín yẹn náà ní kẹ́ fi bá wa gbà á wò pé ẹ ṣeun o. ẹ ṣé gan o láti ọ̀dọ̀ ta ni. AK Media Concept. AK Media Oyinmomo TV ẹ ṣé gan ni o mo dúpẹ́ o God bless you. ẹ̀yin wa lórí ètò Oyinmomo àníire jù báyìí lọ wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ bẹ oge àti mú lọ síbi ìparí wọ́n ní kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí ò ní parí gbogbo nǹkan tó bá ń bọ̀ látòkè náà ilẹ̀ náà ló máa padà gbá orúkọ tèmi Oyèpadà Olúwadámilọ́lá Ọmọbanírẹ́ ní gbogbo ìgbà tí n bá ti ń rí yín nínú wa máa ń dùn láyọ̀ wa máa ń kún nítorí ẹ̀yin lè jìkà tí ẹ jẹ́ kí aṣọ kó yẹ lọ́rùn wa ẹ̀yin lè ń kan sára sí wa gbogbo àwọn èèyàn wa náà ní abala ìrísí tí ẹ máa ń fi kọ́mẹ́ǹtì yín lẹ̀ àti yìí tó dáa tẹ máa filẹ̀ àtẹ̀yin tẹ máa ń kí àwa pírẹsẹ́ńtà gan pé a ṣe dáadáa àtẹ̀yin tẹ máa ń kan sára sí àwọn àlejò tí a bá gbé wá náà ẹ̀yin náà ẹ ṣeun lágbára Ọlọ́run ibi tẹ́ ti mú wà tí ra dátà tẹ́ fi ń múnú ara yín dùn tẹ́ fi ń wo fọ́nrán yìí lágbára Ọlọ́run wàhálà àti ìdààmú kò ní ṣẹlẹ̀ síbi tẹ́ ti ń mówó ẹ̀yin náà iwájú báyìí lè máa lọ. ẹ wá jẹ́ ká jọ o àwa máa polówó social responsibility ní ẹjọ́ àwa òbí àti tó ti bí àtẹni tí ò tí ì bí collective responsibility wa ni láti gbárùkù ti àwọn ọmọ wa láti mójútó àwọn ọmọ wa yálà ìwọ jẹ́ olùkọ́ ni ìwọ jẹ́ òbí ni àbí o jẹ́ ẹnìkan tàbí mi tó bá ti jẹ́ ọmọlúàbí tó ti jẹ́ ọmọ ìpínlẹ̀ Nàìjíríà tó ti jẹ́ èèyàn ó di dandan kó look out fún èèyàn ẹgbẹ́ ẹlòmíì àrí àwọn ọmọ tó ń sọdá títí tí ẹ nílé fẹsẹ̀ tẹ bírèkì ọkọ̀ pé ẹ jẹ́ káwọn ọmọ sọdá ẹlòmíì àrí àwọn ọmọ tí wọ́n máa rìn títì ẹkọ̀ máa ṣe bákan sí wọn ẹ jẹ́ ká dẹ́kun eléyìí nǹkan tí a fi ń han àwọn ọmọ yìí nǹkan táwọn náà máa jẹ́ nìyẹn like they tell us that children are blank books àwa dẹ̀ là ń kọ nǹkan tí wọ́n máa jẹ́ tí ẹ bá fi hostility kọ́ mọ ìkanra ìdìde ìjà tọmọ ẹ bá dàgbà tó bá ń kanra ṣe máa wá bá wí ni ẹ jẹ́ káwa náà ṣe kí ni ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ire o.